ṣẹ́rí bàbá Akeugbagold ìmọ̀ràn ni o ẹ tètè máa mú àwọn fídíò rẹ̀ sọ́wọ́ sọ́rí tí ọwọ́ bá bà ọ́ lásìkò tá a wà yìí gbogbo àwọn olórí burúkú tí ń bá ináwó ìbànújẹ́ ni mo ti tú àṣírí wọn ná Kàkàkí mo ti tú àṣírí àwọn olówó ogbó àwọn ẹni òfò tí wọ́n ń ràn yín tẹ́ fi ràn wọ́n tẹ́ mọ̀ dárúkọ tẹ́ mọ̀ assassinate characters àwọn èèyàn. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yan ọpẹ́ ni fọ́lọ́run ọba àjùlọ. Ó kàn fẹ́ ṣe fídíò yìí ní quick one. Torí Yorùbá nígbà tó gun okòólú kan ọ̀rọ̀ ló fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀. Liberty jẹ́ kí n sáré yanjú ọ̀rọ̀ tiẹ̀. Kí n tó wá fàbọ̀ lé umulim fitinati. Liberty ṣé gìrìgìrì òjò kẹ́mọ̀ gbọ́ gbìrì òjò ṣé kò tó bá yín lẹ́rù nígbà tójò bá tiẹ̀ tí rọ̀. Ṣé bọ́ sí ń gbọ́n mi mo jọ máa ṣe. Anígbà tó wọlé ṣé kọ́ ọ̀rọ̀ nǹkan tó bá tiẹ̀ fẹ́ bá mi sọ understand èmi àti ẹ̀ ń sọ lọ́rọ̀ mo dẹ̀ mọ ipò yín mo mọ sáfù yín níbẹ̀ yẹn gbogbo aláburú ni yín àmọ́ yín dáadáa àmọ̀dá tó kó yín sòdí ọba aláburú ni ẹni tọ́lọ̀ ń járánkì rẹ̀ ni ẹ wo fake lawyer olórí burúkú Liberty yìí ẹni òfu ẹni àdánù yìí jẹ́jẹ́ mi ni mo jòkó tòun ló wá tanná wá ọ̀ràn ọba àpè kowé ọba àpàwòkó ọba àpàwí kóńkó ọba àpè kàkàkí nítorí ọba fẹ́ sọ ni kò sọ síbẹ̀ máa kà á máa rẹ̀ fún ọ lésì àmọ́ tó bá rí kíní kan tó pretend bíi pé kò rí yín mo rí yín gbogbo fake warrant gbogbo fake bench warrant tẹ́ fi arrest àwọn èèyàn gbogbo kí wọ́n lè gbégbó sínú àpò èèyàn pẹ́ẹ́pẹ́ lẹ́rù ẹni wọ́n lọ mọ̀ ń pa gbogbo ẹ̀ ẹni Liberty ló mọ̀ ń pa gbogbo jímíìkì tí wọ́n lè fi kákó bábá yàn àmọ́ Kàkàkí ìlú Ìlọrin jẹ́jẹ́ tèmi ni mo jókòó Liberty ló wá fi rù fún náà o Liberty fake lawyer Liberty Stadium èyí tó ń bẹ ní Ìbàdàn o wẹ́rẹ́ ló bá wà ṣe ọ̀dọ̀ mi lọ́lọ́wọ́ ti ṣe ọ̀rọ̀ rẹ ní wẹ́rẹ́ tó bá fẹ́ ka àgbákò lórí àwọn ọmọ rẹ lọ́yà Liberty fake Liberty Stadium tó bá fẹ́ ka orí burúkú lọ́dọ̀ àwọn ọmọ rẹ sàn láàrin ìwọ́rin sàn wà bá mi ọ̀rẹ́ kí lájá ń bẹ́kùn ṣe tó wọ́n máa pè mí ọ̀rẹ́ kí lèmi àti ẹjọ́ ń ṣe tó wọ́n fẹ́ ka àgbákò lórí ọ̀rọ̀ mi ni ọ̀n wá ìbínú Ọlọ́run látọ̀dọ̀ mi ni tó bá dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ sínú bolẹ̀ wọ́n come through drop ẹ̀ inbox mi máa tú pẹ́rẹpẹ́rẹ nínú àṣírí yín gbogbo fake tẹ́ ń lò nílùú Òṣogbo máa sọ ó ti sọ fún yín pé tí ilẹ̀ ẹran lè gbọ̀n ẹran ò lè gbọ̀n wó etí lásán báyìí ó kàn gbọ̀n etí pátápátá ìwo rẹ̀ ó sì wà ń bẹ̀ kò sí gbọ̀n. Liberty ibi tọdún kù sí tó bá fẹ́ sìnkú àwọn ọmọ rẹ tó fẹ́ kí aburú ó máa jálù ọkọ máa rí àjálù aburú tó bá gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé tó bá gbìyànjú èmi kọ́ gbé ni o tó bá gbé mọ́ ọkà àgbákò lọ́dọ̀ Ọlọ́run tó padà wá a ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ wa bó ti sọ fún yín pé tẹ́ ẹ bá jọ wá ìwọ sì máa dá wa tó bá dúpẹ́ wa ń dá wa lọ́kọ̀ọ̀kan lẹ́wà máa forí kó àgbákò lẹ́mọ̀ forí kó aburú Kàkàkí ni kàkàkọ́ lọ́rọ̀ gbọ́ tí bẹ́ẹ̀ ti gbìyànjú gbogbo wádìí pátápátá ẹ ti gbọ́n òtútù ẹ ti gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ wá fẹ́ ṣe definitely serious confrontation you are highly welcome Masha Allah wala quwwata illa billah ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ibẹ̀ mọ̀ pásá mi nìyẹn lẹ́dẹ̀ nǹkan ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá o. Bàbá wa Sheikh Taofeeq Akeugbagold ọmọ Akeugberu ó fọba tó ní mí tó ní ẹ̀mí mi tó dá mi tí ó gba ẹ̀mí lára mi tó bá di ọjọ́ àlìkìyámà ká ní mo mọ nọ́mbà yín ni mi ò bá pè yín special àmọ́ mo rí pé ẹ̀yin ìyẹn bá mi pín fọ́ìsì mi kó dọ́dọ̀ Akeugbagold torí tọ́lọ́hun torí ọ̀rọ̀ umuli fitinati ni mo ṣe fẹ́ pè yín mo sì ń pe bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ àti gbogbo ẹ̀yin ọ̀tọ̀ òkúlú tẹ́ ẹ ti lẹ́nu nígbà ọ̀rọ̀ náà ẹ mọ̀ gba ọ̀rọ̀ ní nígbà tọ́rọ̀ ní bẹ̀rẹ̀ ó dàbí pé ẹ̀fọn òkè kúrá tó jẹ umuli fitinati ìlú Ìbàdàn kò tán lára rẹ̀ mo sì sọ mo ló yẹ kí wọ́n pààrọ̀ oògùn fún ìyá yìí ìyá ní kíní olùsí tó ṣekùn bí igbá pitó àbẹ́ ẹ̀rí kún Alhaja ikùn kan ó ti bojú ara mọ́lẹ̀ Kafila ẹ lè mọ̀ fẹ́nu wú géètì ẹ dẹ̀ mọ̀ pé kò fẹ́fọ̀ yín rí látijọ́ tá a ti bẹ̀rẹ̀ látijọ́ tó ti lọ́n jáde tó fẹ́ sọ asọ́dùn ẹ sọ̀rọ̀ ẹnu bójú ara yín ṣe rí bẹ́ẹ̀ lẹ́nu yín ṣe rí jaguar olórí burúkú tí ń gbọ́kọ àbúrò rẹ̀ ìwọ ẹni ẹ̀sìn rìn ó jẹ́ fẹ̀sìn ara rẹ̀ mọ́ kọ́ fi mọ níwọ̀n ọmọ ìpìlẹ̀ tó ti lọ lé ìpìlẹ̀ so ọ̀rọ̀ Akeugbagold ń bá òun jẹ́ Akeugbagold advice ni mo fẹ́ pé kíní ìfún yín o mo fẹ́ title ẹ̀ pé advice fún Sheikh Taofeeq Akeugbagold torí mi ò bá ń sún lédi yìí àmọ́ bí mo ṣe máa ń sún gẹ́gẹ́gẹ́gẹ́ tó tún fi la orí mọ́kúta gbogbo ẹjọ́ tí ń rò láàrò tún rò yìí ẹjọ́ tí Kàfílà ń rò ó ti rò níwájú adájọ́ tó jẹ̀bi mbẹ̀ tí ó jàre ẹ sì lẹ́jọ́ tó rò látàárọ̀ tí ó jàre tó tún dalẹ̀ tó kúnlẹ̀ pé baba kẹ́ẹ̀pẹ́ ẹ̀bí náà lọ́mọ ẹ̀jẹ̀bọ̀ ń bẹ̀
tẹ́ bá béèrè ẹni ẹ̀sìn gbogbo àwọn ìmáàmù Ọ̀yọ́ ìmáàmù Ìbàdàn tó ń pariwo yìí gbogbo wọn náà kọ́ dí ọ wọ́n kọ̀yìn sí ọ pé kó máa sọ̀rọ̀ láwùjọ wọ́n lọ ìsẹ̀ni àwùjọ pé kó máa sọ̀rọ̀ ń bẹ̀ àmọ́ tẹ́ bá ti ń wá ẹni tẹ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ ẹ mọ̀ wọ́n náà bẹ́ẹ̀ sì fọwọ́sowọ́pọ̀ tẹ́ fi dì kan ẹ mọ̀ wá fọwọ́sowọ́pọ̀ yín pé kẹ́ fi wà corporate ọmọ ìpìlẹ̀ ẹlẹ́nu wú géètì ẹlẹ́nu já wáyà àlọ́ lórí burúkú yìí ló sọ pádájọ́ ìsọ ọmọ ìpìlẹ̀ ìgbéraga ló báyé Kàfílà jẹ́ nǹkan kankọ́ kò sí Kàfílà nìkan lóbìnrin tí ń sọ̀rọ̀ láwùjọ àmọ́ gbà ó bá bẹ̀rẹ̀ tí bá sáà ti sún tó bá ti rí kọ́mẹ́ǹtì yóò máa sẹnu dàgbà àbí ẹsẹ̀ ṣòkòtò yóò máa ràn fò yóò máa rànjú kàn ọkùnrin wo ló fẹ́ bá ilé ìkàlẹ̀ ẹ sọ kọ́ ya olòṣì jù bẹ́ẹ̀ lọ nínú ọkùnrin kọ́ wa máa wá ìyá aláyé tó jẹ́ pé ibi tílẹ̀ tutù sí kọ́pọ̀ ọlọ́ọ̀rẹ́ ó wá bi tó tutù sí pé èèyàn fẹ́ bà tó bá bà sí ọ̀dọ̀ Kàfílà bí ìgbà tí plane ní stop over nbì kan ni ó tún gbéra ìgbéraga pọ̀ ní kíní randu tí ó mọ yí birikiti bí odó ha Kàfílà bó bá fẹ́ fẹnu wú géètì àwa sáìsì rẹ̀ ń bẹ́ ń bí tá a bá ti ní ká dé kúrú kó tẹ́tẹ́ ẹlẹ́fẹ́ gbọ́wọ́ rẹ̀ sínú àwo tán ganan ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá wo ẹ máa bọ̀ ó hàn sí ayé wọ́n mọ̀ ní àlìkèhámọ̀ pé Akeugbagold èsì ẹgbẹ́ ọ̀pọ̀ ìmáàmù nílẹ̀ Yorùbá ń tó kílẹ̀ Ọlọ́run ti fi síbẹ̀ Kàfílà Akeugbagold kò mọ òyìnbó sọ sẹ́rí bàbá Akeugbagold ìmọ̀ràn ni o ẹ tètè máa mú àwọn fídíò rẹ̀ sọ́wọ́ sọ́rí tí ọwọ́ bá bà ọ́ lásìkò tá a wà yìí gbogbo àwọn olórí burúkú tí ń bá iná wò bànújẹ́ ni mo ti tú àṣírí wọn ná Kàkàkí mo ti tú àṣírí àwọn olówó ogbó àwọn ẹni òfò tí wọ́n ràn yín tẹ́ fi ràn wọ́n tẹ́ mọ̀ dárúkọ tẹ́ mọ̀ assassinate characters àwọn èèyàn bàbá abú ti ń fún yín ní go ahead ẹ pé mo ti fojú rẹ̀ hàn ẹ jẹ́ kó lọ́mọ ọmọ rẹ̀ sọlókù báyìí o èyí tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ ní rọ́nà lọ tó bá ṣe lórí ọ̀rọ̀ Akeugbagold ni wọ́n sì máa fẹnu wú géètì nu tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfọ́ Ọlọ́run ló mẹ́rú ẹ̀ àti gbogbo àwọn òlámọ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run gbogbo ẹ̀yin àlíọ́làmọ́ òtẹ́ ń dá sí ọ̀rọ̀ Kàfílà ẹ pé Mariam ẹ pé àǹtí yín tó ti fẹ́ ya dìbò lugi sókè ààrẹ ẹ pé tó bá jẹ́ pọ̀rọ̀ ló fẹ́ sọ kó jẹ́ àtúnjọ fèsì ọ̀rọ̀ ní kí ni olórí burúkú agbókójó tọkùnrin mojú yìí ìwọ ẹni ẹ̀sìn àní tó bá jẹ́ ọ̀kan nínú fámìlì tèmi ni tó jẹ́ ọ̀kan lára àwọn ẹbí mi àmọ́ bẹ́ẹ̀ lọ́n pé kójú rí ó máa hàn síta mọ́ fi àbàdàn tó fi jọjọ́ àlèkè àmọ́ kọ́tí ẹ̀ mọ́ gbójú jáde pọ̀ lọ́n kí àwọn èèyàn sí ẹ̀ ní tìjú ni tí wọ́n bí yín mọ́ tìjú ni ibẹ̀ láwọn ẹni ìpìlẹ̀ ló bí yín láwọn ẹni rẹ ló bí yín tí wọ́n wá ní tìjú kò sí tìjú lé yín ni ìwọ ni lánàá Kàfílà ní lónìí bí ẹkún akọkọ jẹ ìwọ lọ gbókó dání ìwọ lọ lọ́kọ mẹ́fà ọgbọkọ àbúrò rẹ ẹ wàá yí mẹ́nu Kùránì kó ṣẹlẹ̀ sí yàwá Àlímà kó ṣẹlẹ̀ sí màmá wa Aisha ẹ ní tìjú ni sí nǹkan tó dáa kó ṣẹlẹ̀ sí yàwá Aisha kẹ́ rí àpẹẹrẹ rẹ̀ lára yín ni ọmọ lè mọ́lẹ̀ ìwọ lọ lè dókò yìí tẹ́ bá ń sọ̀rọ̀ oko tẹ́ ń sọ̀rọ̀ àtàǹpàkò Kàfílà yìí ni wọ́n sì lórí kúrú mọ́lẹ̀ yìí ẹ rò pé àkànmọ́lẹ̀ wọn fokó kàn ọ́ mọ́lẹ̀ pé kọ́ mọ́ ga ni wọ́n ti rọ àtòrí burúkú sínú rẹ ikùn ti wá bojú ara mọ́lẹ̀ tẹ́ bá ti wá jòkó ẹ̀ lè jòkó kẹ́ pasẹ̀ pọ̀ ẹ̀yin ó jòkó lọ́tọ̀ ikùn ó wá àyè tí ó jòkó sí lọ́tọ̀ ni kí ló dé tẹ́ ń dojú ti ìsìlámù báyìí Umul Fitnati Ìbàdàn ẹ̀ sì múra pé ẹ fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run sì fọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀ múra pé ẹ fẹ́ fẹnu wú géètì wọ́n sì ní ti yín bẹ lára yín gbogbo ẹ̀ ló wọ́ kì sí yín lára bí ìbádùn kì Kàfílà mọ́tò fìrà rẹ̀ sẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì àwa ò ní ìgbà ẹnìkan kan máa rí àwọn àgbàlagbà fínsẹ́ Akeugbagold ìṣẹ́gbẹ́ àwọn mọ́gàjí tó ṣẹ́kù nínú ilé yín Kàkàkí ò ní ìgbà ìtìjẹ́ kẹ́mà ní lágbájá ló ran èmi ò mo ti ṣiṣẹ́ kọjá abẹ́hùn bẹ́ẹ̀ ní lágbájá ni ẹlọ́mọ bá lágbájá fà á bẹ́ẹ̀ ní tàmẹ̀dùn ni ẹlọ́mọ bá fà á èmi ò ní fi yín lẹ̀ bàbá bú ti náwó bú lórí yín mi ò ní fi yín lẹ̀ mi ò ní fi bàbá náà lẹ̀ mo fẹ́ sinmi fúngbà díẹ̀ gbogbo àwọn tó ti inbox mi pé Kàkàkí ìlú Ìlọrin fún wa láàyè wàá rí yàtọ̀ lórí ọ̀rọ̀ Saheed Shittu fún wa rí pé àwọn tí wọ́n lẹ́ àwọn fẹ́ ṣe àtúnṣe wọn ò rí àtúnṣe ṣe mo sì ń bọ̀ ó lè tó bẹ́ gìjà sínú ilé ni gìjà rẹ̀ sì kọ̀ ẹ̀kan torí yóò bẹ́ jáde mo fi mọ pariwo pálá rẹ̀ ìra sílé tó bá di omi mọ́nú ilé àwọn èèyàn wà tí wọ́n fi gbọ̀n jáde wọ́n fi mọ bí stíìkì mọ́ọ̀bù ẹ̀ yóò jáde dandan ni àwa wí olùsí oníkùn gbá pitó ó sorí dáfírí bí òkè ààrẹ Kàfílà aláìní tìjú ṣé mo fẹ́ ṣe documentary kan mo fẹ́ bá ọkà ọkọ tó ti ní mo fẹ́ wòye sim card tó ti wọnú fóònù rẹ pòpòpòpò alájà yóò ní tìjú Ọlọ́run ò pín ọmọ tìjú ọtún wá fẹ́ fi túláàsì gbọ́wọ́ fagídí gbọ́wọ́ kò lẹ́nu níbẹ̀ o ọtún wá fẹ́ fagídí gbọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì àwọn wà mọ̀ wọ́ wọ́n tó jẹ́ pé o gbọ́ ṣe gbé àsákàrí lọ́wọ́ ní ọmọ tí ń bẹ láyà Alhaja òtún àtẹ́lẹwọ́ mi ọmọ tí ń bẹ láyà Kàfílà tọ́ wá kúndùn okó bí nǹkan ní ìbọ́lọ́ fi lọ́yà gún mo wò sí ọ̀rọ̀ anú ẹkùn ọkọ̀ fọkọ̀ nẹ́rùn ọkọ̀ Mariam tó gbà bó lọ fi sí Sàráfà tó gbà bó lọ fi sí yọ ní ọlọ́mọ dáhùn ẹni Ọlọ́run rẹ̀ wò ní ẹ̀ nípa wọn nínájà wọléwọlé ẹ̀ ní nínájà wàràwàrà Kàfílà mọ́tò fìlà rẹ̀ sẹ̀sìn ọ̀tọ̀ níbi tí mo mójútó tí n bá fi ọmọ ara bọ́jẹ́ẹ̀tì ọ̀tún sẹ̀sìn ọmọ kó ti tó gbà kan tó jẹ́ pé èsì ní dáwọ́ bo imí
èsì ní dáwọ́ bomi jẹ́ ìjọba tó ti máa kàtígórì láti fẹ́ gbá ọkú o àwa là ń pọ́n ọlé kó tó di báwa ayé ń pọ́n ọlé ìwọ tá àwa ń pọ́n lé tó fẹ́ mọ yẹ̀yẹ́ wa ìjọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ àti yẹ̀yẹ́ wa làwa àyẹ̀yẹ́ rẹ̀ dópin olórí burúkú tó jẹ́ pé gbèsè ti fẹ́ báyé rẹ̀ jẹ́ ẹ wá ń wọ́n náà a ní gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lórí ọ̀rọ̀ bàbá yìí lásìkò yìí bàbá yìí ó mọ̀ wò pé kí ló dé tẹ́ ti jáde tẹ́lẹ̀ ibo lẹ ti yìn ibo lẹ ti lu bàbá yìí lọ́gọ̀ ẹnu àwa Ibrahim olówó ti fowó ṣe dáadáa ni gbogbo dáadáa tí wọ́n ń ṣe sẹ́ẹ̀rí tẹ́lẹ̀ gbàtí Kàkàkí wá kébò sí tó jáde pé a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ Saheed Shittu ìgbà ilẹ̀ wa ń kí lẹ́yìn lẹ́ ń pọ́n bí egun alápánsánpá àbàdàn lẹ́ ń kí lórí kìtì bàbá òjẹ́ bàbá gbọ́n ọmọ alákàtà kó tó ó ṣe bọ́ọ̀bọ̀ ògbọ́n ọ̀bọ́gbọ́n tí náà ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe ni sísì tí ń dán kò ní kàn yín lọ́wọ́ tó bá kàn yín lọ́wọ́ ẹ̀ ní fi ṣe tó dáa ẹ̀ ń jẹ gbèsè mọ́ gbèsè náà ni ẹ̀rí skul mi ni skul rẹ tóbi ẹ̀rọ àwọn tí ń kó lọ Mọ́kà wọn pọ̀ ẹ̀rọ àwọn tí ń kó lọ Jerusalem wọn pọ̀ ẹ̀rí gbogbo sẹ́tì ń ṣe ni gbogbo ẹ̀ wọ́n fi ń wọ gbèsè ni lọ́wọ́ sàkánì rẹ̀ àtọ́lọ́hún ntọ́lọ́hún ò bá fẹ́ mọ́ ṣe mọ́ ni Kàfílà gbogbo ntọ́lọ́hún ò fẹ́ jáwọ́ ń bẹ̀ àìjáwọ́ ń bẹ̀ rẹ̀ lọ́ fi ń wọnú gbèsè ara ẹni tí ń taṣọ ní gbági àwọn ọlọ́jà tí wọ́n ń ta òròǹbó tí wọ́n ń tọ̀sán ní Dùbẹ̀ Ọlọ́run bò wọ́n láṣìírí wọn ò wọ gbèsè àtàwọn àtọmọ wọn ẹ fẹ́ fagídí gbọ́wọ́ ni Lexus jeep Lexus jeep ẹ̀rẹ̀ ń jẹ gbèsè 33 million ẹ̀yin èèyàn mi èmi náà èèyàn yín Kàkàkí ìlú Ìlọrin ẹ̀yin tọ́lọ́run ò dẹ okun gbèsè sí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òfìfo lórí burúkú obìnrin yìí ẹni tó bá ti mọ ẹnu fi bá tẹni ẹlẹ́ni jẹ́ Ọlọ́run fẹnu bá tí náà jẹ́ ni ẹ ní rí mi kí n dìde sí yàn kó má ní nǹkan tẹ́nìyẹn ti ṣe Kàkàkí kí ni dìde sí yàn sí ẹni kí ló pa kìnnìkan àti kìnnìkan pọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ti wò pé òsẹ́ni tó lè mú yín òsẹ́ni tó lè Akeugbagold ara advice náà sì ni mò ń ṣe o èmi ò bá ń sún Kàfílà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀wọ̀n pé máa fẹ́ fèsì ọ̀rọ̀ tó bá sì ti bẹ̀rẹ̀ àlùbáyàn ẹni ó máa wú géètì yóò máa fẹnu wú títì yóò máa fẹnu wú gé ọdán yóò máa fẹnu wú gé araba títí tẹ́nu ó fi wá di ọkọ́ tí ó wà sábà lẹ́sẹ̀ tó bá ti kó wá ń ṣẹ̀jẹ̀ lẹ́wàá máa wẹ́ni tí ó bá ń fapòrò ẹ̀ pa àjẹ̀bú sí i ó tún ti bẹ̀rẹ̀ ọmọ ìpínlẹ̀ tó ti bẹ̀rẹ̀ Mariam ẹ mú wèrè òkè ààrẹ ẹ tètè mú so ẹ mú wèrè òkè ìlú yín so gbogbo tó ti rò níwájú adájọ́ tí wọ́n torí rẹ̀ fi ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ sí lọ́wọ́ dání kó lọ sun ọjọ́ kan bẹ̀ oorun ọjọ́ mélòó tó bá sùn bẹ́ẹ̀ ilé alájà ẹ mọ̀ pé Kàfílà àsìkò yìí tó bá try láti tẹ́rí sẹ́sìn wàá sí ẹ̀sìn rẹ̀ pọ̀ ńlẹ́ o nínú gbogbo obìnrin tọ́lọ́ ń dá sórílẹ̀-èdè Nàìjíríà yín bẹ́ẹ̀ tó bá béèrè ẹni tó ṣẹ̀sìn jù ẹsẹ̀ tí bó ṣe sórí pọn dandan tó sórí bí kò bí ewu yìí irun ẹyọ kó burẹ wà gbogbo tí ò tó bàámi Àríṣekọ́lá láwọn fẹ́ mi bàámi Àríṣekọ́lá bàámi òkè mọ́lé onímọ̀lú náà lóun láìkì mi alágùntàn lóun láìkì mi òun náà ní ńlẹ̀ yìí o ó ní erìkì náà dúngbúdúngbúdúngbú wọn máa gbàkó ti kalẹ̀ kó lórí ibó tó gun nù mọ́tò ni tó bá tó wá lóun gùn tán ẹsẹ̀ rẹ̀ lélẹ̀ o kò rẹ́sẹ̀ fi lélẹ̀ pé kẹ́ni kí Kàfílà ó jókòó lórí síìtì jíìpù kẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sì lélẹ̀ tí gbogbo ẹ bá ọ bí ìkúnlẹ̀ bá rọ Akeugbagold bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ńgbà yẹn tọ́lọ́ fi fún yín lọ́wọ́ mú lórí rẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ fèmí àti wọ́n lẹ̀ torí ìyá abú torí bàbá òfò torí ará alẹ́ òfò lọ́nà fi gbé wa kalẹ̀ tira wa ẹ bá tí wàá fọ̀rọ̀ sẹ́nu ẹni tó mọ́ bí òwú jango àní ẹ fi sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ sẹ́nu ẹni tó mọ́ bí òwú tútù tó lè rọ̀rọ̀ sọ ó wá jẹ́ dọ̀tí pàǹtí oníkùngbà bí tó ọmọ àlè tí ò rẹ́sẹ̀ wálẹ̀ dánkúdánkú ìgbéraga báyé Kàfílà jẹ́ wò ó jẹ́ n tún rí ọ Akeugbagold ni mo fún ní mọ̀ràn ilé mi ò tí fún wọ́n ní wọ́n ni advice fọ́mọ Akeugberu ni jẹ́ kí n tún rí ọ kọ́ tó sọ kó àpapọ̀ mọ́ ìmáàmù Ọ̀yọ́ tó rà mọ́ páwọn ìmáàmù Ọ̀yọ́ gan ò fara mọ́ kọ́ mọ́ sọ̀rọ̀ wọn fara mọ́ ọ láwùjọ wọn ní débì kankan wọn jókòó síbẹ̀ kí wọ́n ní Kàfílà fẹ́ sọ̀rọ̀ kẹwàá ní ẹni kó go ahead rárá wọ́n ti mọ̀ pé lẹ́bọ ni wọ́n mọ̀ pé irú yín wọ́n fún ọ láyà tọ́lọ́run tí lóbìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ wá fẹ́ fagídí gbọ́wọ́ sáfẹ́ tira rẹ wọnú ẹ̀gún nínú ẹ̀gún sọ́sọ́ ọmọ àlè ọmọ ìrankíran. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.